wo ẹ tún káàbọ̀ sórí ìkànnì wa èyí máa peléke ẹni ló máa jáde tán tó tún pẹ́ẹ́pẹ́ àṣírí nínú fídíò tí ẹ ń wọlé ẹgbẹ́ mi wá ẹ wo ẹni tó ọ̀pọ̀lọpọ̀ àṣírí àwọn àṣírí tẹ́pítẹ́ ìgbọ́ bá gba àṣírí àgbọ́ya òun lẹ́ni túnú fídíò wa ẹ̀fọ́ abalẹ̀ fún adáadáa fídíò yẹn a sì máa play fún yín tó bá ìgbà kọ́kọ́ rẹ̀ tí ẹ̀dá ọmọkọ́ ni ẹ bá subscribe pé like comment kẹ́ share lè máa jẹ́ káfà ní content ní ìgbàkúgbà lórí òkúta bá fi lè tẹ̀lé màá fi ṣọgbọ́n ìmọ̀ àti òye gẹ́gẹ́ sọ pé fídíò wọn alẹ́ ìta máa play fún fídíò náà rèé ẹ̀ka tètè gbádùn ẹ̀. mo mú un sọ́nà ẹ̀kọ́kàn ẹ̀ ṣáà wà ṣáà ni àwa náà lọ rẹ́ǹtì ọkọ̀ tó máa lọ gbẹ́nu sí máìkì tó máa bá títí ẹyin yòókù jẹ́ náà kò dá bẹ́ẹ̀ wá wèrè ni ẹni tó ní ṣọ́ọ̀bù yẹn ti mọ̀ ẹ má máa ṣe bẹ́ẹ̀ àgbàlagbà ni. wọ́n máa bá àwọn èèyàn jẹ́ ó ti eyín wọ́n bá dárúkọ àwọn èlé ní àgbúgbò àwọ̀ ó ti tó ewé lẹ́jọ́ wèrè ṣé bí la fẹ́ máa ṣe podcast la fẹ́ máa ṣẹ́tù gbogbo rift ni ó dẹ̀ wá gbẹnu sí máìkì ẹ máa sòṣì ọ̀rọ̀ tó bá ti fún yín ní pẹpẹ soup ẹ máa da gbogbo ẹ lẹ̀ ṣé wèrè ni mí ni tọ́n bá tọ́ mi ṣe máa ń tọ́yàn ṣé mo bú yín rí ni pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣòfò tó náà mo sì máa ń kẹ́ yín náà ni. dáadáa tó yẹ pé àjọ ń ṣiṣẹ́ pọ̀ gbogbo time tó ń bọ̀ kó ṣe wá sọ́dọ̀ mi bá ṣiṣẹ́ bá direct bá kọ́ story so títí tí ọlọ́run fi ní pé kó gu ẹ̀dẹ́ nígbà tó gu ẹ̀dẹ́ náà àti jọ ṣàwọn iṣẹ́ kan irú iṣẹ́ tí mo sọ fún yín lẹ́ẹ̀kan yẹn náà ó wà ń bẹ̀ so àìmọye àwọn fíìmù mi látàyè alálùmọ́lẹ̀ tó yẹ pé ó wà ń bẹ̀ tí wọ́n wà ń bẹ̀ dáadáa so ló wà ń bẹ̀ so nísìn èmi àti Wunmi ò kì í sábà ń pàdé ju orí sẹ́ẹ̀tì lọ so tabadẹ́ ti jọ pàdé àsọ̀rọ̀ àjíṣtì àwọn ọmọ yín ń kọ́ kéde díẹ̀ tí ẹ̀kẹ́ ń dá àwọn ọmọ yẹn sórí social media ní kankan so sáwọn táwọn gbé ọmọ sórí social media táwọn oníkálukú ní ọkọ mi ọ̀tọ̀ọ̀tọ̀ ni so táwọn ọmọ bá ṣe tán tó bá fẹ́ open ara wọn lórí social media ẹ̀yẹ kan da ara wọn síbẹ̀ pọ̀ pé mi màmá fọwọ́ ara mi post wọn sí social media irọ́ wọn bá like fúnra wọn tán bá like so decision tí wọn nìyẹn so we gel mi àwọn mi jẹ. ṣé làwọn èèyàn máa ń sọ wípé tó bá lè afford owó àǹtí mi dé ọ̀pẹ àǹtí Wunmi tó bá dẹ̀ fẹ́ premium wèrè lórí ṣé lóòótọ́ báǹtí Wunmi tẹ̀rí lójú ayé nìyẹn ta àbí. mi ò gbàgbàkúgbà náà lójú ayé o. lójú ayé. mi ò gbàgbàkúgbà káràkítà mi dé yàtọ̀ sí tó ń play but káràkítà Wunmi súnmọ́. káràkítà Wunmi súnmọ́ ó súnmọ́ dáadáa so torí ẹ comfort zone ẹ ni so but tó bá tọ́ kò ní jà but tó bá ti tọ́ ó máa gbé káràkítà nu fíìmù yẹn ó ń gbé bọ̀ nìyẹn ọkọ̀ tọ́ mi dé jù bẹ́ẹ̀ lọ lójú ayé irọ́. ọkù àìnágbó náà ló. bí a ẹ̀ sẹ́ ni o lè rí o lè rí because o lè sọ èmi ò lè sọ àwọn ní fíìmù tẹ bá pè jókòó sí bíbá yìí ó lè sọ pé ibi báyìí ni mi dé ti jàre tí mo fà á padà pé má jà mọ́ táyàwó ni mọ́tò ẹ̀ ọ̀rẹ́ máa kúrò bẹ́ẹ̀. ẹ jẹ́ ká wá mú wọ technicality lọ lórí ọ̀rọ̀ àǹtí Wunmi la ṣì wà o ẹ ti bá wọn ṣe oríṣiríṣi fíìmù tẹ́lẹ̀ ẹ dẹ̀ sọ wípé personality wọn ò fi bẹ́ẹ̀ jìnnà sí àwọn líle tó máa ń ṣe. the reason tí o ṣe jìnnà ni pé òun ò lè take àwọn nǹkan tèmi lè take òun máa sáré bọ́ṣọ ẹ̀ padà pé mi ò gbà. wọ́n sáré yọ wíìgì níbi wọ́n tẹ̀ láìkì yẹn. ìbẹ̀rù Ọlọ́run òun ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n nǹkan tí báàbù tí ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ nínú ẹ̀ tó sọ nìyẹn àmọ́ ìgbàgbọ́ tèmi tí mo ń sọ fún yín pé bí Ọlọ́run ṣe jẹ́ sèmi bẹ́ẹ̀ mi ṣe ń wo Ọlọ́run ó yàtọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń wo Ọlọ́run èmi máa ń wo Ọlọ́run bẹ́ẹ̀ ni wípé anywhere tí mo bá wà Ọlọ́run wà ń bẹ̀ mo máa ń wo Ọlọ́run bẹ́ẹ̀ ni pé tí bá ṣe nǹkan lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá jẹ́ nǹkan tí ò dáa mo ní ẹ̀rí ọkàn kan tó máa ń jẹ mi gẹ́gẹ́ bí mo ṣe sọ pé gbogbo èèyàn tó bá ti ṣe àìdáa tí ẹ̀rí ọkàn bá ti sọ fún ẹ pé nǹkan tó ń ṣe ò dáa kò mọ̀ wípé ẹ̀mí Ọlọ́run ti dágbére fún ẹ ó ṣeé ṣe kó ṣubú ẹ̀yin èèyàn máa ń ṣe nǹkan ṣùgbọ́n ẹ̀ kì í fi ìbẹ̀rù Ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀ lè máa ń ṣe kinní yẹn lórí ìkànnì ọ̀pọ̀lọpọ̀ yóò níbẹ̀rù Ọlọ́run tẹ́ ẹ bá ti ní nǹkan kan against èèyàn kódà kẹ́ rí ibi tẹ́ ti máa sòótọ́ ẹ ní sòótọ́ èèyàn yẹn ò lè mọ̀ ṣe lọ́dọ̀ yín tẹ́ bá ti ní nǹkan against èèyàn ò lè mọ̀ ṣe lọ́dọ̀ yín
the same ìwà tẹ́ máa ń wù sí àwọn nǹkan òun náà ni the same attitude society sí àwọn èèyàn sí ọkùnrin especially tóbìnrin kan bá kébò sí wa tó ní ọkọ mi ti lù mí pa o ó fún mi ní àgànná ó fún mi ní kinní kan gbogbo yín lè máa embrace ẹ ní ronú ẹ máa ní kí wọ́n máa hit obìnrin kó máa hit obìnrin ẹ ní ronú wípé there is a limit to human endurance ẹ ní ronú pé ọkùnrin tẹ ní kó máa hit obìnrin náà ẹ̀jẹ̀ ló ń flow nínú skin ẹ under skin ẹ nínú vein ẹ tí wọ́n bá wá sọ pé wọ́n hit obìnrin as much as bẹ́ẹ̀ àwọn èèyàn ṣe frown àti pé wọ́n hit obìnrin yẹn ní mark kò sẹ́ni tó máa dì mẹ́fìt láti wò pé ọkùnrin tó lè hit obìnrin báyìí kí lobìnrin yẹn ṣe ibo ló push obìnrin yẹn dé níbo ló ti sún obìnrin yẹn dé ìgbà mélòó ni obìnrin ti fi nǹkan mọ́ ara àmì ọkùnrin yẹn ti fi nǹkan mọ́ ara kó tó di pé ó wá hit ẹ̀ finally ẹ̀ kí n rò bẹ́ẹ̀ yes a mọ̀ wípé kò dáa bọ́kùnrin ṣe hit obìnrin but tẹ́ bá ti ń sympathize àbí tẹ́ bá ti ń empathize pẹ̀lú obìnrin náà ẹ jẹ́ kí obìnrin náà tún máa mọ̀ wípé ìwà tó wù tó sún ẹ débi tí wọ́n fi hit ẹ̀ yìí a mọ̀ pé kò dáa bọ́kùnrin ṣe gbá ẹ ò bọ ìwà tó wù débi tí wọ́n ti gbá ẹ yìí má wù ìwà yìí mọ́ tó túmọ̀ sí nǹkan tí mo fẹ́ sọ lórí Wunmi Toriola láàárọ̀ mi kàn fẹ́ dá sọ̀rọ̀ yẹn torí ẹ mọ̀ pé àṣejọ ṣiṣẹ́ tán ni wọ́n lè ní torí pé ó bá mi ṣe nǹkan kan but tá a bá bẹ̀rù wí ó yẹ ká bẹ̀rù wí with due respect mi ò support Wunmi Toriola o gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹ jẹ́ kí èèyàn tó ti ṣàṣìṣe ẹ bá wí ẹni tó jẹ́ trigger ẹ bá trigger náà wí pé ojú làgbà ń yá àgbà ò kì í yánu ó ní àwọn nǹkan kan tó yẹ kágbàlagbà máa sọ tó bá jẹ́ wípé nígbà tí Mr. Afeez ń sọ̀rọ̀ kò involve ìyàwó ẹ̀ rárá pé mi dé ò kì í ṣe báyìí kìnnìkan kò involve ìyàwó ẹ̀ rárá ọ̀ǹgbà tó ń sọ kò sọ pé tọ́n bá rówó omi dé wọ́n á mú mi ọ̀rọ̀ yẹn wà derogatory either anybody likes it or not mo dẹ̀ máa ń sọ kinní kan fún yín tí o bá fi àdá ṣá mi tó yẹ pé jẹ́jẹ́ mi ni mo jókòó fàdá ṣá mi tí n bá decide láti yìnbọn pa ẹ́ nǹkan tó ní tó bá lọ́wọ́ mi nìyẹn ẹni tí nǹkan bá ń dùn ẹ lè sọ fún bó ṣe máa react tó bá misbehave gẹ́gẹ́ bí pé bí ó hùwà àìjẹ́ ọmọdé ó hùwà ọmọdé ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa correct ẹ̀ tẹ́ bá tún wá correct ẹ̀ ẹni tó wù ú tó push ẹ̀ tó fi wù ọmọdé yẹn náà ó yẹ kẹ́ ẹ correct onítọ̀hún wípé nǹkan tó ṣe yìí ò dáa wọ́n ní oníkálukú àwọn màmá mi á ní èèsọ ni kéè mọ tara rẹ̀ nígbà tí wọ́n ń ṣe interview àgbàlagbà òkí wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ ìgbà tó ń ṣe interview tó ti involve ìyàwó yín yẹn ẹ máa ìsídàkẹ́ má dáhùn rárá bẹ́ẹ̀ ni pé èèyàn ń pọ̀ tí ara ẹ̀ lé ó ń fi tara ẹ̀ bá tẹlòmíì jẹ́ ó ní wà tẹ wù ń bẹ̀ yẹn honestly ọlọ́run rí mi ò mọ̀ yín rí o mo ò dẹ̀ ní kankan against yín ìwà tẹ wù ń bẹ̀ yẹn ìwà bẹ́ẹ̀ and you cannot say wípé ìyàwó yín wà completely flawless you cannot say that pé Mide Martins náà bó ṣe dá nìyẹn pé wà flawless irọ́ ni kò sẹ́ni tí ò ní tirẹ̀ kò sẹ́ni tó wà láyé tó yẹ pé kò ní tí ò ní àrùn tiẹ̀ àwọn kan náà máa ní nǹkan against Mide ṣùgbọ́n tí wọn ò tí ì ní avenue láti lọ ọ̀ tó kọ̀wé pé ẹ jẹ́ ká gbàgbé àlè lọ sọ irú àwọn ọ̀rọ̀ pé tán bá lówó Mide wọn á ṣe wù bẹ́ẹ̀ ni pé derogatory ni kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ paint ẹ̀ that is one two bẹ́ẹ̀ ni pé ẹ̀ ń tàyàwó yín ẹ̀ ń bring èèyàn kan down bí bẹ́ẹ̀ kọ́ ni Mide ṣe nínú ilé bẹ́ẹ̀ báyìí ni Wunmi ṣe rí àmọ́ tán bá tọ̀ yẹn ìyẹn lòyìnbó ń sọ wípé after thought nìyẹn ẹ ti goof nǹkan tẹ́ ẹ ti sọ kò right Wunmi lè wá ti ọmọdé bọ̀ kó tàṣe jù sí kó má ní sùúrù àmọ́ ẹni tí a nà lára ń ta ẹni tá a nà lára ń ta ẹni tí nǹkan bá dẹ̀ dùn ẹ lè sọ wípé bí àyí ni kó ṣe react sí nǹkan tó ń dùn àbí báyìí ni kó ṣe react sí nǹkan tí wọ́n ṣe fún ẹ lè sọ bẹ́ẹ̀ tó bá wá react bẹ́ẹ̀ as much as tẹ́ bá ń bá wí ẹ máa bá wí pẹ̀lú ìfẹ́ ẹ má máa bá wí pẹ̀lú bitterness àti nǹkan tẹ́ ti rò nípa ẹ̀ mo rí bí téèyàn kan ti kọ nǹkan pé I never liked you because o ṣe ìyẹn ò necessary
ẹ máa bá wí pẹ̀lú nǹkan tó ti wà nínú ẹ bá wí pẹ̀lú ìfẹ́ ẹ dẹ̀ tún bá àgbàlagbà náà táwọn náà ṣe nǹkan tó ṣe yẹn ẹ jẹ́ káwọn náà mọ̀ pé àgbàlagbà náà máa ń fi rẹ̀ sípò àgbà ibi gẹ́rẹ́jẹ́ là ń bá gbà yes nǹkan tí Wunmi ṣe mi ò support ẹ̀ kì í ṣe pé mo support ẹ̀ but mi ò bó ṣe bà á lára ó lè jẹ́ pé accumulated ẹ mọ̀ nǹkan tó ti wà tó yẹ pé bí àwọn èèyàn ti ń ṣe bẹ́ẹ̀ fún ó lè jẹ́ pé accumulated anger ló pẹ̀lú kíní yẹn kọ̀ wá ó kọ̀ trigger ẹ̀ ni and there's something tí mo máa ń rí lórí ìkànnì yìí kì í sábà face reality the same attitude tẹ wù lórí ìwà yìí òun lẹ máa ń wù tí obìnrin bá ti gbẹ́jọ́ wá against ọkùnrin ó lù mí o ní wo nǹkan tó wà níbẹ̀ tó trigger ọkùnrin yẹn tó fi gbọ́wọ́ sókè ní wo wípé ọkùnrin tó kó tó gbọ́wọ́ sókè náà kí ni nǹkan tó ti ṣẹlẹ̀ a mọ̀ pé nǹkan tọkùnrin yẹn ṣe ò dáa àmọ́ ṣó yẹ kí obìnrin yẹn náà tẹ bá ti ń bá ọkùnrin yẹn wí ẹ máa bóbìnrin yẹn wí sódà ìjọ́ mi kò ní ṣerú mistake yẹn because ọ̀nà mi wà tẹ́ fi lè pass the same message tí kò dẹ̀ níwà derogatory tó bá jẹ́ pé obìnrin mi entirely náà ń sọ̀rọ̀ nípa ẹ̀ tí ò ń ṣe ìyàwó yín wàláhì anything lẹ lè sọ but tó ti involve ìyàwó yín yẹn kò sí anybody ẹ wo gbogbo àwọn tó ń bá Wunmi wí náà ọ̀pọ̀lọpọ̀ wọn náà máa react jù yẹn lọ ọ̀pọ̀lọpọ̀ wọn náà àbòsí ìmí ìfàbòsí sí àwọn tó wà jẹ́ ní wà ń bẹ́ o but ìmí ìfàbòsí sí ẹlòmíì náà ò lè ẹlòmíì tó bá ṣe bẹ́ẹ̀ òun náà máa react jù bẹ́ẹ̀ yẹn lọ but gẹ́gẹ́ bí àgbàlagbà Mr. Afeez next time tó bá ti involve ìyàwó yín àti obìnrin míì kò sí lè mọ́ ṣe wọ́n máa ní ẹ fi tìyàwó yín ẹ fi tóbìnrin míì ẹ fi tìyàwó yín bá tóbìnrin míì jẹ ni tó bá jóbìnrin míì ni mo fìpò lè má react bẹ́ẹ̀ yẹn àní ẹ̀yin èèyàn tẹ́ máa ń sọ̀rọ̀ ẹ máa fi ìbẹ̀rù Ọlọ́run ní nǹkan tí Wunmi ṣe ó dá o ẹ má ṣì mí gbọ́ o mi ò sọ pé mi support òun pé bóyá ó gbóná jù ó tara jù àmọ́ if at the same time lè sọ ìwà tèmi máa wù bẹ́mi ṣe máa handle nǹkan ó máa yàtọ̀ sí bí ẹlòmíì ṣe máa handle ẹ̀ dẹ̀ lè sọ pé ẹni tí nǹkan dùn báyìí ni kò ṣe react but nínú reaction ti public ẹ bá fìfẹ́ correct pé wọ́n ń ṣe báyìí next time wọn ò kì í ṣe báyìí next time máa ní sùúrù tó bá tiẹ̀ ń pèèyàn lábì fúnra rà tó now Mr. Afeez ti lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn nísìn bí wọn náà ṣe react sí lọ concretize nǹkan tí wọ́n sọ ni àwọn nǹkan tó yẹ kẹ́ máa sọ yẹn bọ́ pẹ̀lú ẹ̀ náà ó yẹ kẹ́ sì jẹ́ kí Mr. Afeez náà mọ̀ pé nǹkan tí wọ́n sọ yẹn kù díẹ̀ káàtó especially tó involve ìyàwó wọn kò dẹ́ ṣe pé ìyàwó wọn wà flawless kò sẹ́ni tó wà láyé tí ò ní tiẹ̀ lára ẹ gbàgbé ń pa gbogbo àwọn plastic kìíní tá a máa wá ń sọ ní public kò sí ẹni tó wà láyé àwọn èèyàn nínú industry náà máa rí tìyàwó wọn sọ pé bó ṣe ríre báwọn èèyàn ṣe rí ti Wunmi sọ bó ṣe máa rí tí everybody sọ so kò séèyàn kankan tó wà láyé tó yẹ pé perfect 100% ni kò sí but táwọn èèyàn ò bá ti wá mọ ìkọ̀kọ̀ tiyín tẹ wá fi pé bóyá ẹ mọ ìkọ̀kọ̀ ẹlòmíì ẹ rọra tẹ ẹ rọra ṣe especially tó bá involve ìyàwó yín kò sẹ́ni tó máa gbarú ẹ̀ but Wunmi lè wá overreact ó lè ṣe nǹkan but ẹ̀yin èèyàn ẹ máa fi ìfẹ́ àti ìdùnnú àti ìbẹ̀rù Ọlọ́run ẹ máa fi correct àwọn èèyàn ẹ má máa correct èèyàn based on your emotion or based on ìwà yín àbí nǹkan tẹ́ ní nínú sínú onítọ̀hún kò dáa ó mo ṣe sọ pé bí mi ṣe mú Ọlọ́run ó yàtọ̀ sí bẹ́ẹ̀ yín ṣe mú Ọlọ́run honestly èyí kò máa ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ń ṣe bẹ́ẹ̀ ni pé ayé ni ká bayé jẹ́ ká bá dọ̀run ká lọ ṣọ̀run kò yẹ kó rí bẹ́ẹ̀ o in tí Mr. Afeez náà ṣe ó kù díẹ̀ káàtó especially tó ló involve ìyàwó wọn èyí pé tó bá trigger ẹ̀ yẹn after thought ni èyí tẹ́ fi sọ pé Mide tó bá wà nínú ilé ṣé tẹ́ bá gbá Mide létí nínú ilé àbí tẹ́ bá hùwà tí ò ṣe kíní nílé ṣé Mide máa wò bí arìndìn ni kò ní máa wò bí arìndìn náà àbí tẹ́ anybody bá trigger Mide ní industry ṣé Mide ò ní sọ̀rọ̀ ni I mean ẹ jẹ́ ká máa wá àlàáfíà torí Ọlọ́run Mr. Afeez ẹ má bínú àmọ́ yes ẹ̀yin náà gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ ṣe dáadáa tó honestly téèyàn kan bá sọ otherwise fún yín irọ́ ni Wunmi ìwọ náà ó kò jẹ́ kí Mr. Afeez jèrè ọ̀rọ̀ lára ẹ̀ pé nǹkan tó sọ náà bẹ́ẹ̀ ló ṣe rí ó jẹ́ kán jèrè ọ̀rọ̀ lára ẹ̀ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ máa ní sùúrù torí Ọlọ́run àbúrò mi máa ní sùúrù o
máa ní sùúrù o torí ohun táyé bá sọ̀yàn dà òun náà ló máa fi búyàn Mr. Afeez ló put not true ẹ síta ìwọ náà tún wá jẹ́ kí àwọn èèyàn tún wá rí nǹkan tí wọ́n sọ so máa ní sùúrù Ọlọ́run àtúbọ̀ máa fún ẹ ní ẹ̀mí ọgbọ́n àtẹ̀mí òye tó máa fi rìnrìn àjò náà bó ṣe rí ni mo ṣe sọ yìí o tábà rí mo dẹ̀ wà entitled to my opinion nù pọ́pọ̀lọpọ̀ yìí máa ní torí kájà ṣe kíní kan ni ẹni tẹ́ ń sọ yìí ó mọ̀ mí dáadáa pé mi ò ní ṣe mọ̀nàfìkì àmọ́ ẹ jọ̀ọ́ pàápàá ẹ̀yin tẹ́ máa ń comment ẹ̀yin tẹ́ máa ń dá sọ̀rọ̀ ẹ máa dá sọ̀rọ̀ pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ẹ má máa dá sọ̀rọ̀ pẹ̀lú bitterness tó ti wà nù yín against èèyàn tẹ́lẹ̀ Mr. Afeez gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí ìjọ́ tó bá yí kan ìyàwó yín ìjọ́ náà lè máa mọ̀ pọ̀pọ̀lọpọ̀ wọn san lórí